wòlíì fálẹ́yìímọ́ ọlágóróyè ti sọ ìtumọ̀ bí president bọ́lá tìǹbù ṣe ṣubú tí wọ́n fẹsẹ̀ kọ lọ́jọ́ àyájọ́ ọjọ́ democracy tí wọ́n pè ní June 12. Ṣé ẹ rántí pé lọ́jọ́ June 12 yìí ni ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tìǹbù ló ṣe bí ẹni pé wọ́n fẹsẹ̀ kọ agbádá wọn nígbà tí wọ́n fẹ́ wọnú ọkọ̀ tí wọ́n pè ní motorcade tí yóò gbé wọn káàkiri. Lóòótọ́ ààrẹ ti fi ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ti fi ṣẹ̀fẹ̀ tí wọ́n ní àwọn dọ̀bálẹ̀ ní o àwọn dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé kò sí wàhálà kò sí ìyọnu. Wòlíì Ọlágóróyè ti wá sọ ohun tó máa ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà àti ìtumọ̀ ohun tó ṣẹlẹ̀ sí ààrẹ yìí. Ẹ wo èyí tó wá ṣe pabambarì ẹ̀ ni pé wòlíì yìí tún sọ̀rọ̀ lórí ìgbà tí Nàìjíríà máa da ṣé 2025 ni ṣé 2035 ni ìgbà wo gangan ló máa jẹ́ pẹ̀lú gbogbo èyí tí Nàìjíríà ń là kọjá lásìkò. Ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí ẹ gbóhùn lẹ́nu wòlíì Ọlágóróyè. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Àdúrà wa gbà àtàwọn tó ń gbọ́ wa nílé lóko àdúrà wa gbà àtẹ̀yìn náà tẹ́ rìkọ́dù wa èyí a máa ṣẹlẹ̀ ní ayé àpẹẹrẹ ni lórí ìṣubú tí Bọ́lá Ahmed Tinubu ṣubú àpẹẹrẹ ni torí pé nígbà tí òun ni gómìnà tó bẹ̀rẹ̀ June 12 election June 12 celebration nígbà tó ti ń celebrate ẹ̀ ń gbà yẹn ni Ọlọ́run ti sọ pé ká máa sọ fún pé ìbínú òun ni pé wọ́n fẹ́ sọ Abíọ́lá d'Ọlọ́run pé òun lọ́ba tó ṣe gbogbo nǹkan títí tó fi ń ṣe là ń sọ là ń repeat ẹ̀ ní pépà mọ́ gbogbo ẹ̀ ìgbà kan tó declare fún Democracy Day a tún sọ pé ìbínú Ọlọ́run ni so kó lè mọ̀ torí òun ni a ti tẹ̀tì ẹ̀ tó bẹ̀rẹ̀ kó lè mọ̀ pé June 12 election yẹn ẹni pé kò ṣẹlẹ̀ lórí Buhari June 12 celebration yẹn ó lè mọ̀ pé ìbínú Ọlọ́run ni lọ́lọ́run fi yé yẹn ló fi ṣubú lulẹ̀ yẹn lẹ́yìn náà Ọlọ́run ń sọ pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kó òun bẹ̀ tẹ́lẹ̀ mi bá bọ́ síbẹ̀ wọn ò ní gbúròó nǹkan tó ń pè ní June Democracy Day mọ́ June 12 for the Democracy mọ́ o máa kó pátápátá tó hàn ní gbúrò ẹ̀ títí láéláé mọ́. Ọlọ́run fọwọ́ sí báyẹn pàṣẹ. bẹ́ẹ̀ ni a ti sọ nígbà tó ti bẹ̀rẹ̀ láti ń sọ ẹ̀yin náà rìkọ́dẹ̀ láròyé ìgbà yẹn náà wọ́n kọ́ tó ti ń ṣe lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ àti ṣe láti sọ pé ìbínú Ọlọ́run ni kọ́ ló máa wo pépà nígbà tó lé YouTube náà gbà tó lé YouTube náà tún dé àtúnṣọ pé ìbínú Ọlọ́run ni torí wọ́n fẹ́ sọ wọ́n sọ Abíọ́lá di Ọlọ́run wọn ò gbọ́dọ̀ gbé ẹnìkan ga ju Ọlọ́run lọ Ọlọ́run ọba ń tiẹ̀ wọn kì í fọ́ ogún òfurufú pé kẹ́nìkan kẹ́ máa praise ẹnìkan ju Ọlọ́run lọ Ọlọ́run ló mọ gbogbo ẹ̀ bábíọ́lá ò ṣe wọlé Ọlọ́run ló mọ Ọlọ́run ló ṣe gbogbo nǹkan lásángbà yẹn pé wọ́n fẹ́ sọ di Ọlọ́run tó wọ́n fẹ́ máa sìn. wọ́n kọ́ ló bá wọn bọ́lá fún ni bí a ká bọ́lá fún ẹni sọ́dọ̀ Ọlọ́run pé òun gan-an ni tó bá débẹ̀ òun gan-an ló máa ṣe nǹkan kò sẹ́ni tó ń ṣe nǹkan Ọlọ́run ọba ni tó o bá wà nípò tó bá succeed fún ẹ Ọlọ́run gbà fún ẹ ni Ọlọ́run wà lẹ́yìn ẹ ni tí Ọlọ́run ò bá gbà fún ẹ bó bọ́ sípò tó fi ìlú fún gbogbo ẹ̀ ọbẹ̀ kò ní ìjọba ni ò ní dáa bó jẹ́ ọba ló jẹ́ bọ́lọ́run bá fọwọ́ sí pé Ọlọ́run ló yàn ẹ́ ló fọwọ́ sí ìlú òní rọgbọ lákòókò náà wọn máa pariwo ni ẹ lọ bèrè 3 ní days ló ti bẹ̀rẹ̀ kì í ti kó ṣiṣẹ́ bẹ̀rẹ̀ so Ọlọ́run ló ń ṣèjọba kì í ṣàwa ẹ̀dá bí tẹ́ máa fi mọ̀ pé Ọlọ́run ní agbára ju gbogbo wa ni bóun ló ń ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá sùn nígbà tẹ́ ẹ sùn ojú lé ní kílẹ̀ mọ̀ àtẹ̀ntó lóògùn àtẹ̀ntó lágbára àtẹ̀ntó làdìdẹ̀nu kò ní rántí nígbà tó bá wá jí bí tó aṣọ bọ̀ra ibi tó bá wà ọ̀tọ̀ ló ti máa bá lẹ́yìn náà àwa tó bá yẹ̀pẹ̀ lórí bẹ́ẹ̀dì yẹn ọ̀sẹ̀ tó ti fọ̀ yẹn torí pé yẹ̀pẹ̀ ni wá yẹ̀pẹ̀ yẹn á máa jáde àwa tó bá lórí ẹ̀. ìyá ṣàbáyé pẹ̀lú bẹ́ẹ̀dì. bẹ́ẹ̀ kò síbẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ bá fọ gbogbo ẹsẹ̀ tẹ́ bá jí ẹ̀ bá yẹ̀pẹ̀ torí pé yẹ̀pẹ̀ ni wá yẹ̀pẹ̀ náà la máa padà sí so nǹkan t'Ọlọ́run sọ fún nìyẹn bí ó ti yé sìn
ọ̀rọ̀ rẹ̀ ò nípa nàìjíríà àti ààrẹ orílẹ̀-èdè nàìjíríà. ó mọ̀ pé ìbínú òun ni pé lẹ́yìn ẹ̀ wọn ò ní gbúrò June 12 fún celebration of democracy mọ́. bàbá gbàdúrà nǹkan tàbí tá a kò gbà. sí àdúrà tẹ́lẹ̀ gbà o lè lágbára jẹ ọlọ́run ọjọ́ wa wọ́n lè mú gẹ́gẹ́ bí democracy day. tó bá yá nǹkan tí máa yí padà tó bá yá lè tó sì ń ṣe wọ́n sì ń ṣe eré ni àwọn youth àwọn wọ́n bọ̀ wá lórí ìjọba. àwọn ọ̀dọ́ ń bọ̀. àwọn ọ̀dọ́ náà ni ẹni tí a pè ní mẹsàáyà náà ọ̀dọ́ náà ni èyí ṣe arúgbó bẹ́ẹ̀ ni. ẹ sì dúró lórí ọkùnrin náà. a ti sọ mẹsàáyà sì tún. láì jẹ́ pé ẹnìyẹn wá nǹkan a ti ṣàlàyé fún yín pé set up táwọn set up fún òun náà ló kó ń bọ̀ lọ́lọ́run sọ pé kó sí sẹ́yìn àwọn tó bá bọ́ sílẹ̀ kan forí ko wọ́n máa gbègbè àwọn ló máa forí ko gbogbo nǹkan tó wà ń bẹ̀. lọ́gbà tó ń bá fẹ́ wá ẹ̀rí pé wọn ò ní ṣépè fún wọn máa ṣàdúrà fún ni. pọ̀ nínú nǹkan tí ẹ ti sọ sẹ́yìn náà ni pé kí nàìjíríà tó lè tòrò ó tó lè rọgbọ á di 2025. Asọ́gbà yẹn pẹ́ 2025 táwa sọ àwa sọ pé tí ìránṣẹ́ yẹn bá bọ́ síbẹ̀ ni pé ẹ máa dìá lọ́dún méjì. lẹ́yìn ọdún méjì o. lẹ́yìn ọdún méjì nígbà tó ń bá ń rúùlù ni lásán ṣùgbọ́n ọlọ́run tí wá yí padà ń sìn pé gbogbo set-up wọn fẹ́ kó jáde àwọn tó ti wà burúkú àwọn fòtítọ́ nàìjíríà òtítọ́ yẹn kọ́ pàjọba tó ó dìgbà tó bá jáde àdẹ̀ ti sọ pé tí ò bá jókòó sórí ìjókòó yẹn pé nàìjíríà ò ní rọpò gbogbo àgbáyé á máa dàrú ṣé kì í dàrú oríṣiríṣi orílẹ̀-èdè á máa dàrú ó dìgbà tó bá dé a sọ pé gbogbo àwọn àgbáyé ló máa wárí fún àti sọ mo ṣe rí nìyẹn. bàbá lè ní a rí pé epo tún ti wọ́n báyìí èmi tí mo bá ń sọ̀rọ̀ gan agbọ́n àwọn òtútù kò lélẹ̀ tí mo wépo káàkiri bàbá eléyìí náà ṣe bá ṣe mọ ba lọ rèé ìlànà àbáyọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn kan wà wọ́n para wọn lójíṣẹ́ ọlọ́run àwọn kan ní mùsùlùmí ní kírísítẹ́nì wọn láwọn ń gbàdúrà fún nàìjíríà kò sí nǹkan tó ṣe nàìjíríà mo sọ kọjá pé ọlọ́run sọ pé àlùmọ́nì àwọn orílẹ̀-èdè tí mo ti ń sọ láti 1982 pé ọlọ́run sọ pé kí n má gbàdúrà fún nàìjíríà kí n má bá wọn gbàdúrà fún nàìjíríà tí n bá dé church kan bá náà gbàdúrà fún nàìjíríà máa jáde síta ni kò sí nǹkan tó ṣe nàìjíríà ó láàlùmọ́nì àwọn orílẹ̀-èdè tí àwọn ìlú tí ò ní àlùmọ́nì nàìjíríà onú àbẹ̀ sí máa rí wọ́n dẹ̀ rí àwa nàìjíríà àwa tó wà ń bẹ̀ ní nǹkan ṣe kò sí nǹkan tí ṣe nàìjíríà ó dàbí kí wọ́n sọ pé aláfòfòyọ́ kú èyí ṣe aláfòfòyọ́ ló kú o Lámídì ló kú aláfòfòyọ́ wà ń bẹ̀ títí ayé títí bó wà ń bẹ̀ títí ayé ni aláfòfòyọ́ kì í kú bó ṣe ní nìyẹn kò sí nǹkan tó ń ṣe nàìjíríà àwa fúnra wa là ń fìyà ń jẹra wa là ń bára wa jà láàní good leaders kò sí honest kò sí leader olótìtọ́ kò dẹ̀ sí leader aṣọ fún pàmò mi kùkùn ló ń da orílẹ̀-èdè mú gbogbo àwọn tó ṣèlú ní nàìjíríà múgùn àwọn ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n so bó ṣe ní òun lọ́lọ́run fẹ́ fi gbòdìṣẹ́ ọlọ́run yẹn dìde dáàbò mo sọ fún yín pé ewé ni àwọn ẹlẹ́mìí òkùnkùn so mókè tó fi ń da nàìjíríà lú ewé ni mo ti sọ fún yín kì í ṣe ni mo ti sọ òun mò ń sọ fún àwọn òjíṣẹ́ ọlọ́run tó bá sọ pé wọ́n fẹ́ gbàdúrà fún nàìjíríà kò ní ìdàdúrà káwọn ọgbọ́n sọ̀rọ̀ kan já ewé yẹn nípa nàìjíríà àti ààrẹ orílẹ̀-èdè nàìjíríà. àwọn ẹlẹ́mìí òkùnkùn ni spiritual something ni so òun ni iṣẹ́ tó òjíṣẹ́ ọlọ́run yẹn bọ̀ wá ṣe. jẹ́ ìmọ̀déwé wà ṣe mọ́. èèyàn ọlọ́run fi hàn wá a spiritual something ni. ewé wo ni ewé àti kò dáa mọ àti ewé ṣáà ni kò ju ewé ni. àti sọ kìí ṣe láti ń sọ pé ewé náà fi sókè. ewé ní ìdààmú nàìjíríà báyìí. bẹ́ẹ̀ ni náà fi dà àwọn ẹlẹ́mìí òkùnkùn ni. ó dìgbà tó wá já ewé. wá òun ní iṣẹ́ tí mẹ̀sẹ̀ afẹ́ wá ṣe ò pọ̀. yóò já ó sì mọ ibi tó wà. bẹ́ẹ̀ ni á já ewé yẹn á dẹ̀ wá ó ní àwọn àdúrà táwọn ọba nàìjíríà máa ṣe tó bá dẹ̀ ṣe ó dẹ̀ máa ní àwọn kọ̀ọ̀kan tí ó gbọ́dọ̀ ṣe pẹ̀lú àwọn ọba yẹn. ṣé ó ti hàn sí mẹsàáyà yẹn báyìí pé ewé. ọlọ́run ti yan tẹ̀wé tọ́lọ́run bá yan nìkan ṣáà bá sọ̀rọ̀. bàbá ó ṣe á rí so bó ṣe rí nìyẹn. bàbá ó ṣe rí tí oníwà ń pariwo tí ẹlẹ́yìn náà sọ mẹsàáyà tẹ sọ yìí náà ọmọ nàìjíríà ni o. ẹ a ti sọ àná ọmọ ọba ìlú Ọ̀wọ̀ ṣáà èlé láti ń sọ ní. tí àwọn èèyàn bá kóra gẹ́gẹ́ bá ní ọmọ ọba ìlú Ọ̀wọ̀ dákun ewé tó lọ́wọ́ tó wà yìí dákun bá wa já àwọn ọba tó lọ wẹ́pẹ̀ bá pè wọ́n kí ayé lójú kọ́nà kò lè ráyè ṣé ọba lọ́wọ́ ṣe yóò ṣe. ọlọ́run ló yàn kò sọ pé òun fẹ́ ṣe olórí àti sọ fún yín tẹ́lẹ̀ ọlọ́run ló yàn ọlọ́run ló máa kọ̀ntrólù ẹ̀ èyí ṣe pé òun ò sọ pé òun ní interest lórí policy àti ṣe ló bá tó àkókò ọlọ́run á gbé jáde
ọlọ́run ló fi sípò kì í ṣe kó sọ pé òun ń bọ̀ kó wá gba nàìjíríà sílẹ̀ ni. so ayé bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. tó ti ààrẹ ti sọ fún yín nígbà tí tó ń sọ pé wọ́n wọlé tó ń sọ pé àwọn kan gbé fọ́tò pé kí ló fà á kí ní kankan a ti sọ fún yín pé ọlọ́run sọ pé òun máa bínú sí ìjọba yẹn. ààrẹ tí wàá sọ fún yín nínú ọdún yìí pé ẹni tó bá bí ní January sí February àti sọ orú àdúrà tó lè ṣe tó máa fi rí tiẹ̀ ṣe orí ara yín ni kẹ́ ẹ jàgùn báyé ẹ ṣe máa dá mo ti sọ ojoojúmọ́ fún yín kò sí ẹnìkan kò sí májíìkì kò sí dẹ́kan tí Tinubu lè pa awọ́s ó máa le torí Ọlọ́run ti sọ fún mi eléyìí tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ mọ́ lórí politics Ọlọ́run ti sọ pé kí n má sọ̀rọ̀ ju eléyìí tí mo sọ yìí tí n bá fẹ́ máa sọ̀rọ̀ ní politics kí n bá ṣe àdúrà sílẹ̀ kí n lọ ṣòṣèlú. Ọlọ́run kẹ jáwọ́ lọ ẹ̀. bẹ́ẹ̀ ni onítorí pé àwọn dùgbẹ̀dùgbẹ̀ tí àwọn ẹ̀mí òkùnkùn fẹ́ kó máa jábọ́ kí nira máa borílẹ̀-èdè yìí abẹ̀ sí máa jábọ́. nǹkan tí Ọlọ́run bá dẹ̀ fi hàn tí n bá ń rí Ọlọ́run ní kí n má sọ kankan jáde mọ́. ọ̀rọ̀ politics mo sì lè sọ̀rọ̀ míì o tí ẹ bá dé pé òṣèlú wọn fẹ́ ṣe kí n lọ wáṣọ òṣèlú kí n máa sọ nípa òṣèlú kí n máa sọ̀rọ̀ ẹ̀ kí n gbọ́wọ́lé rán kí n máa wòran ọ̀rọ̀ àgbà tí ò ṣe láàárọ̀ ó máa ṣe lọ́jọ́ alẹ́. ẹ ti wá gbóhùn wòlíì lórí ọ̀rọ̀ nàìjíríà àti ọ̀rọ̀ ààrẹ tinubu ẹ̀yin èèyàn wa kí lè ròyìn báwo ló ṣe rí lọ́dọ̀ yín ìgbà wo lẹ̀yin rò pé nàìjíríà máa tó dáa pẹ̀lú ọ̀wọ́n gógó oríṣiríṣi tó wà ń ta yìí ọ̀wọ́n gógó gàrí iṣu ẹ̀wà gbogbo ẹ̀ ráìsì ó lágbára ìgbà wo lẹ̀yin rò pé nàìjíríà máa tó sùn àti pé ṣẹ́yìn gbàgbọ́ pé ìṣubú ààrẹ tinubu ìjọ́sí àbí bí wọ́n ṣe fẹsẹ̀ kọ́ni ká pé ó ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtẹ̀síwájú nàìjíríà kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.